ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ yorùbá ìyún ẹgbẹ́ afẹ́nifẹ́re tó tún jẹ́ ọmọlẹ́yìn aṣíwájú ìran yorùbá ní olóògbé jeremiah ọbáfẹ́mi oyèníyì awólọ́wọ̀ ìyún àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n tún ti bẹ̀rẹ̀ ìjà tó sì ti ń dojú kọra wọn báyìí o lórí ìgbésẹ̀ tí ẹgbẹ́ afẹ́nifẹ́re igun ti olóyè ayọ̀ adébánjọ tó ṣẹ̀ṣẹ̀ gbé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde akọ̀wé tuntun fún ẹgbẹ́ afẹ́nifẹ́re igun tiwọn ìyún national organizing secretary èyí tí igun ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè reuben fásórántì tí wọn kò fara mọ́ tí wọ́n bínú sí tí ọ̀rọ̀ náà tó sì di ìjà. ẹ rántí pé tẹ́lẹ̀ ojú kan ní ẹgbẹ́ afẹ́nifẹ́re wà, ẹyọ kan ni wọ́n, ṣùgbọ́n lásìkò tí ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó ń bọ̀ lọ́nà ìní ẹgbẹ́ náà ló máa pín sí méjì ní ìgbà tí olóyè ayọ̀ adébánjọ tó jẹ́ adarí ẹgbẹ́ náà tó kéde wípé olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party yan ọ̀gbẹ́ni peter gregory obi ìní ẹgbẹ́ afẹ́nifẹ́re àti gbogbo ilẹ̀ yorùbá ìní wọn yóò ṣàtìlẹ́yìn fún, ṣùgbọ́n tó yẹ pé lójijì ìní olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè reuben fásórántì tó ti gbé ipò sílẹ̀ tó lòun ti fẹ̀yìntì tó gbépò sílẹ̀ fún adébánjọ lójijì ló máa kéde pé òun ti gba ipò òun padà, òun sì ti kúrò ní ìfẹ̀yìntì nítorí pé bí adébánjọ bó ṣe ń pàṣẹ nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re kò bá ìlànà awólọ́wọ̀ mu, kò sì sọ kò fi tóun létí, ó fẹ́ máa dáṣẹ̀ pa ni. eléyìí ló jẹ́ kí fásórántì kó ní òun ti gba agbára kúrò lọ́wọ́ adébánjọ, ṣùgbọ́n tí adébánjọ tó ṣe ọ̀rọ̀ òun ní àti tòjébó ló ṣàlọ́wọ́ kó bá bẹni tí ò bọ̀ tó sì yarí pé òun sì ní aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re. látìgbà náà lẹ́gbẹ́ afẹ́nifẹ́re ti pín sí méjì o, táwọn kan wà lẹ́yìn ayọ̀ adébánjọ táwọn kan sì wà lẹ́yìn fásórántì. bó ṣe ń ṣe ìpàdé kan ní ilé ayọ̀ adébánjọ tó wà nílùú sànyà ògbó nílùú ìjẹ̀bú-igbó ní ìpínlẹ̀ ògùn, bẹ́ẹ̀ làwọn gun kejì àwọn máa ń ṣe ìpàdé ní ìlú àkúrẹ́ tó jẹ́ ilé olóyè reuben fásórántì. ní báyìí lọ́sẹ̀ tó kọjá yìí tí ìpàdé igun méjèèjì tó wáyé lọ́rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ láàrin wọn tó tún dojú ìjà kọra wọn nígbà tí àwọn igun olóyè ayọ̀ adébánjọ táwọn ṣèpàdé tán ní ìlú ìsànyà ògbó nílùú ìjẹ̀bú-igbó lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá yìí iná kéde pé gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní délé fárótìmí tí gbajúmọ̀ àgbà agbẹjọ́rò ilẹ̀ yorùbá ní amòfin afẹ́ babalọ́lá tó ṣẹ̀ṣẹ̀ tú okùn ọ̀ràn lọ́rùn ẹ̀ fún bó ṣe ló bọ̀ lórúkọ jẹ́, wọ́n kéde pé ó ní àwọn yàn gẹ́gẹ́ bí akọ̀wé ìyẹn organizing secretary fún ẹgbẹ́ afẹ́nifẹ́re igun ti olóyè ayọ̀ adébánjọ. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n kéde ẹ̀ níṣe ni ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ afẹ́nifẹ́re igun ti olóyè reuben fásórántì ìyẹn organizing secretary abáàgùn kọ́lé ọmọlólú ló máa fa ìbínú yọ tó sì fi àtẹ̀jáde síta pé kò sí nǹkan tó jọ ẹgbẹ́ afẹ́nifẹ́re kan ṣoṣo ló wà, òun sì ní ẹgbẹ́ afẹ́nifẹ́re igun olóyè reuben fásórántì. ó ní gbogbo àwọn ìtókù pàápàá tí ayọ̀ adébánjọ ní kì í ṣe ẹgbẹ́ afẹ́nifẹ́re, àti pé bàbá sọ pé àwọn yan akọ̀wé tuntun ó ní kò bá òfin mu, kò sì lẹ́sẹ̀ nílẹ̀ nítorí pé òun ní akọ̀wé ẹgbẹ́ afẹ́nifẹ́re àti wípé kò sẹ́ni tó tó gba ipò lọ́wọ́ òun nítorí pé àtàṣe àti agbára owó olóyè reuben fásórántì ló wà.